Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, ní àkọ́kọ́ ná, mo fẹ́ kẹ́ bá mi tag gbogbo àwọn ọmọ Ìbàdàn pátá àti gbogbo àwọn ọmọ ilẹ̀ Kútù Òjíire pátá àti gbogbo àwọn aláṣẹ ilẹ̀ Yorùbá pátá àti gbogbo alágbára ilẹ̀ Yorùbá pátá. Ẹ bá mi tag wọn sórí fídíò yìí. Ní èkejì, mo kí gbogbo àwọn ọmọ Ìbàdàn pé wọ́n kú oríire ti ìfijẹ Olúbàdàn tuntun. Ìjẹ́ ẹ̀yin ọmọ Ìbàdàn mọ ìtumọ̀ Olúbàdàn tí ẹ̀ ń jẹ ní ìlú Ìbàdàn. Ẹ ti ń jẹ Olúbàdàn ní ìlú Ìbàdàn yìí tí ó ṣẹlẹ̀ yìí, ó yẹ yín Ìbàdàn. Ṣé mo reason? Mo sọnù program mi kan pé ṣé mo túmọ̀ Olú gangan ní oyè tó ń jẹ, but Olú Ìbàdàn wá ni ó ń jẹ nínú odù Ifá, nínú àwọn tó ṣawo. Ẹ lọ bèrè nǹkan tí mo fẹ́ sọ yìí lọ́wọ́ àwọn ògbóni, lọ́wọ́ àwọn òṣùgbó, àwọn tó ṣawo, àwọn Olú wà nú ẹ̀. Olú ló ṣe olórí gbogbo awo. Mi ò mọ̀ bí òun ló ṣe olórí, but Olú wà nú awo òtítọ́. Torí ìtumọ̀ Olú gangan òtítọ́ ni nǹkan tó funfun, nǹkan tí ò ní àbàwọ́, nǹkan tó ìtumọ̀ Olú. So ọ wá ń jẹ Olú Ìbàdàn. Ta ló mọ sítórì ọba ẹni tó jẹ Olú Ìbàdàn tuntun yìí? Nítorí pé òtítọ́ ló máa lékè. Olú ni ẹni yẹn. Ọlọ́gbọ́n o, olóye o, mo rí picture kan tó ń lọ lórí ayélujára nípa ààrẹ orílẹ̀-èdè tuntun game changer pẹ̀lú ọba Ládọjà tó ṣẹ̀ jẹ kí lórúkọ ẹ̀, Olúbàdàn, tó ṣẹ̀ jẹ Olúbàdàn tuntun. Tí ẹ bá lọ wo story àwọn méjèèjì, mo sọnù program pé ẹni mi ò ṣẹni, èèyàn mi ò ṣèyàn, a lè fi wé alábàárò lásán. Alábàárò nàbà alágbẹ̀ẹ́ni, if I'm not mistaken. Tí ẹ bá rí game changer, ẹni tí bá ti dákọ̀ game changer, ẹ̀kẹ́mẹ́ tí mo sọ òun ni ààrẹ. Tí ẹ bá rí ìkítí game changer àti Olúbàdàn tuntun kíra wọn, ẹ máa mọ̀ pé nǹkan tó connect àwọn méjèèjì, òtítọ́ tó ti jọ ń ṣe bọ̀ láyé tó ti pẹ́ ni. Bí ààrẹ ṣe jẹ́ number 1 ní ilẹ̀ Nàìjíríà, bí ẹni yìí náà ṣe jẹ́ number 1 tó dé ipò Olúbàdàn. Ṣé o pé Olúbàdàn ó máa lọ tó ní o, tí ò bá kún ẹ ò ní jẹ́, but nítorí pé Olúbàdàn tuntun yìí olótìtọ́ èèyàn ni. Ṣèbí nígbà tí ó wà lórí oyè, ó manipulate oyè mọ́ lọ́wọ́. Àwọn tó lo agbára wọn lo, tó yẹ mo sọ pé nínú program pé politics dirty game ni. Tí ò bá ti mọ̀ ń pa ẹ̀, má bá wọn sọ. Má wá sí orí ayélujára kó wá máa ta àbùkù bọ nǹkan tí ò mọ̀ ń pa ẹ̀. Tó bá mú ẹ sì ṣó ní proof. Ọmọdé òmùgọ̀ ń pè lẹ́fọ̀. Owó mọ́ẹ̀dì yóò máa wò di ìyá ẹ̀ ló mà ṣá. Tí ẹ bá rí kíkí tí ààrẹ àti Ládọjà, tẹ bá rí kíkí tí ààrẹ àti Olúbàdàn tuntun kíra wọn, ẹ máa mọ̀ pé kíkí èèyàn mi lẹ́ni yìí. Wọ́n dẹ̀ ti máa ń kíra wọn bẹ́ẹ̀ ní gbogbo ìgbà. Kíkí yẹn nítumọ̀. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ̀yin ọmọ Kútù Òjíire, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ìbàdàn, ṣé ẹ mọ̀ túmọ̀ Olúbàdàn tẹ̀ ń jẹ? Ifá kan ló bí Olúbàdàn náà. Ọlọ́run, wọn ò lè fi position gbà. Ẹni tó jẹ́ ìkò lè ti torí pé bóyá torí pé ọ̀rẹ́ ẹ̀ ló wà lórí oyè kó wá bá du ipò Olúbàdàn o. Ó máa lọ tòní tí ò bá ti kàn ẹ́ kò kàn ẹ́ nìyẹn. But nítorí òtítọ́, nítorí pé ẹni tó ṣẹ̀ jẹ yìí ó ní ààbọ̀ láti lọ jẹ́ fún àwọn alálẹ̀. Ó dẹ̀ ní nǹkan rere tó fẹ́ ṣe lórí ilẹ̀ ayé ló fi kàn án lójú ẹ̀mí. Ìbàdàn lẹ́ẹ̀kan sí, ó yẹ yín, kò ní yẹ̀ lẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Olúbàdàn pátá. Ṣe rí, tí ẹ bá rí bí géèmù yẹn ṣe ń bọ̀, òjò ti ń pa gbígbọ̀ ọjọ́ pẹ́, wọ́n ti manipulate ẹni yìí ti pẹ́. Àwọn kọ̀ọ̀kan wà, mo sọ wípé àwọn lọ́sẹ̀lì wa dànù ní ilẹ̀ Kútù Òjíire.
àwọn ló tà wá dànù nítorí nǹkan tó fẹ́ jẹ wọ́n dẹ̀ bọjú ọ̀la wọn jẹ́ nísìn bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ àbọ̀ tí wàá dé báyìí wọ́n wá sá sẹ́yìn wọ́n wá ta kété wọn ò lè súnmọ́ wọn mọ́ nítorí pé nígbà tí ẹ wà ní ipò agbára ẹ ti lu agbára yín nílòkulò ẹ ti fi agbára yín ẹ ti fi tako àwọn ẹnìkan tí ò yẹ kẹ́ gbéná wojú ẹ̀ ní ilẹ̀ Kútù Òjíire ọlọ́gbọ́n o olóye o ẹjọ ẹ bá mi táàgì gbogbo àwọn alágbára gbogbo àwọn aláṣẹ gbogbo àwọn onímọ̀ tó jẹ́ tó jẹ́ ọmọ Kútù Òjíire ní ilẹ̀ Yorùbá tá a wà yìí mo sọ fún yín pé ilẹ̀ Kútù Òjíire ilẹ̀ Yorùbá á ju kọ́ńtì lọ àwa fúnra wa tó kọ́ńtì inú mi wá dùn nígbà tí Olúbàdàn tuntun máa béèrè lọ́wọ́ ààrẹ pé mi ò fẹ́ nǹkan kan látọwọ́ ẹ̀ ẹ ṣáà fún wa ní Ìbàdàn state wọ́n dẹ̀ máa fún yín ẹ máa gbà á bẹ́ẹ̀ ni ẹ máa gbà lójú ẹ̀mí ilẹ̀ máa fi gbà lójú ẹ̀mí ilẹ̀ máa ti lò ó ẹ máa gbà ó máa fún yín ààrẹ máa fún yín èmi o on behalf of ààrẹ on behalf of Game Changer wọ́n máa fún Ìbàdàn ní Ìbàdàn state bóhùn yín kẹforí sọlẹ̀ kẹforí wọgbó nǹkan tí ẹ̀yin ò lè ṣe nígbà tí ẹ wà ní ipò àṣẹ Game Changer ti débẹ̀ ó máa ṣe nǹkan tí mi ṣe wá dùn pẹ̀lú Game Changer ni pé jókà wà láyé lè jókà yẹn lè ibi tó bá wò kó máa yọ sí ẹ kọ́ ló máa ti yọ sí ẹ wọ́n ní kó ń jẹun ẹni kó pa ni tẹnu bá jojú máa ti ẹ̀yin tí jòdòdó ẹ lè sọ dòdò àwọn eléyìí ní bàbá ń gbẹ́jọ́ ohun kankan ní bàbá ń gbẹ́jọ́ lórí àga tó ti ṣọlá ńlá ẹ kò dẹ̀ ní ṣe láì dà ẹ̀yin ṣe rí gbogbo pátì tẹ̀lé lọ fọ́ọ̀mù nílẹ̀ Yorùbá tẹ̀lé fi go against ààrẹ èmi àmọ́ bọ̀ ààrẹ lẹ́ẹ̀kan sí náà ẹ jọ̀ọ́ lóòótọ́ èmi o ní tèmi o èmi rí iṣẹ́ ọwọ́ yín mo rí iṣẹ́ ọwọ́ yín ẹ jọ̀ọ́ ẹ wá jẹ́ ká jẹ́ pé ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ ẹ bá wa yọ ibi kò tí ẹ ṣe ilẹ̀ Yorùbá gbogbo Nàìjíríà náà ní lápapọ̀ wọ́n ní tẹ́bí bá ti kúrò ní ìṣẹ̀ṣẹ̀ bùṣe so tí ebi bá ti kúrò níbẹ̀ iṣẹ́ yín máa lè yọ àwọn ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòwútò gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ mú tó ń ṣàbúrú iná wọn ò bí wọn bẹ́ẹ̀ ilé eré lọmọ mi ti jáde tí ẹ bá dẹ̀ gbọ́ ọmọ mi tó ṣe abú tẹ bá dẹ̀ gbọ́ orúkọ ìdílé tọmọ yẹn ti jáde wọn pé ẹ jọ̀ọ́ ààrẹ mo ṣí fìlà fún Game Changer lẹ́ẹ̀kan sí rí mi rèé Game Changer ààrẹ orílẹ̀-èdè mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ayẹyẹ ti Olúbàdàn tuntun ààrẹ ọmọ Ìbàdàn mo máa sọ ìtumọ̀ Olúbàdàn tí ẹ̀ ń jẹ gangan nǹkan tó bí ẹ lọ wá ìtàn èmi ò mọ̀ nǹkan tó bí Olúbàdàn bọ̀ nǹkan tó ń jẹ́ Olú torí wọn ò pè ní ọlá o wọn ò pè ní ọba o wọn ò pè bọ̀ Olú Ìbàdàn ni olóòtítọ́ èèyàn ló ń jẹ́ Olú is pure ẹ lọ wá nìkan tó ń pè Olú àwọn Òṣùgbó mọ awo tí Olú ṣe awo Olú ẹ̀ ń bọ̀ mi ò lè rántí but Olú wà ń bẹ̀ ọlá wà ń bẹ̀ ọlá wà ń bẹ̀ Olú but Olú ló ṣàṣàgbà ẹ̀ because it's pure ló ń jẹ́ Olú so ẹni tó jẹ́ Olúbàdàn yìí tí ẹ bá tiẹ̀ wá fẹ́ mọ̀ pé ìtumọ̀ nǹkan Olúbàdàn tẹ̀ ń jẹ́ nìyẹn ẹ wá lọ wo bẹ́ẹ̀ ni ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ àwọn nǹkan tó ti come across wọ́n máa manipulate báyìí wọ́n máa mọ́pọ́nẹ̀ wọ́n máa fight ẹ̀ but òun àti ààrẹ yìí náà ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó láròjinlẹ̀ wọ́n ní amúkun ẹ̀wù ẹ̀wọ̀ olúkìlẹ̀ ń wọ ẹ̀wù sálẹ̀ ẹni tó bá máa fọ̀ lórí láti fọ bàbá àtìyẹ́ ẹ̀ mọ̀ Game Changer mọ jókà tó ń bẹ́yìn people yìí play ẹ̀ lè dojú ìjọba ìbolẹ̀ ó ti yé yín ẹ̀ lè dojú ìjọba ìbolẹ̀ o nígbà tó ti pẹ́ lẹ tí ń tì síra yín lẹ tí fi ṣe nígbà tẹ́ni débẹ̀ ẹ̀ lè kọ̀ǹtú ẹ̀ ó mọ̀ nǹkan tó ń ṣe àdẹ̀mọ̀ pé lágbára Ọlọ́run lágbára Olódùmarè ó máa kó adélẹ̀ lérí ààrẹ ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ibi tí a bá mú 5,000 10,000 ẹni owó kíkẹ́ kó wo wá lè ra nǹkan ọmọ ti dọmọ ọlọ́mọ aya ti dára láya ọmọ eré ti ń dọmọ burúkú but èmi mọ̀ pé ẹ máa gbọ́ adélẹ̀ lérí lẹ́ẹ̀kan sí mo kí ààrẹ tuntun Olú Ìbàdàn of Ìbàdàn ó yẹ yín kò ní yẹ̀lẹ̀ mò ń bọ̀ mi ò tí ì dé.